Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sí orí YouTube channel wa, Lekan Eto Speaks. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé òwe àsámọ̀ ni a máa ń gbé yẹ̀wò, la máa ń discuss láti fi sí àwa ọmọ Yorùbá létí, láti fi dára wa lẹ́kọ̀ọ́. Àwọn Yorùbá sọ̀rọ̀, wọ́n pòwe, wọ́n ní òkété gbàgbé ìbòsí, ó dégbà alátẹ ó káwọ́ lérí. Òkété gbàgbé ìbòsí, ó dégbà alátẹ ó káwọ́ lérí. Kí ni àwọn Yorùbá tán gbà lérò tán fi parú òwe yìí? Tán bá rí èèyàn tó bá ń try láti play hanky panky game. What do we mean by hanky panky game? Ni wípé bóyá wọ́n try láti ṣe bóyá arúmọjẹ, bóyá ó ń dọwọ́rú, ó ń hùwà àgàbàǹgebè láàrin bóyá ọ̀rẹ́ méjì, bóyá láàrin ẹbí, bóyá láàrin bàbá síyá, bóyá láàrin ọkọ sáya. Ìyẹn ni wọ́n ń pè ní hanky panky game. So tó bá sọ pé òkété gbàgbé ìbòsí, ó dégbà alátẹ ó káwọ́ lérí. So ìbòsí ni wípé èèyàn ó ṣàbòsí, ó hùwà tí ò dáa, ó ṣe arúmọjẹ, ó ṣàfọ́ra, ó ṣe gbogbo ẹ̀. So ìgbà tí àṣírí bá tú, iná wọn ń try láti express ẹ̀ wípé ó dégbà alátẹ ó káwọ́ lérí. Ìyẹn ni ìgbà tí àṣírí bá tú. Àwọn Yorùbá dẹ̀ tún máa ń sọ wọ́n ní wípé aṣọ ò bọ́mọ yẹ mọ́, ọmọ yẹ ó ti rìn ìhòòhò ọjà. Ìgbà tí àṣírí bá tú, iná náà máa ń sọ wípé aṣọ ò bọ́mọ yẹ mọ́, ọmọ yẹ ó ti rìn ìhòòhò ọjà. So àwọn Yorùbá sì tún máa ń lo ọ̀rọ̀ yìí, àsámọ̀ yìí, pé ọ̀rọ̀ àsámọ̀, ọ̀rọ̀ òwe pé aṣọ ò bọ́mọ yẹ mọ́, ọmọ yẹ ti rìn ìhòòhò ọjà. Ìtumọ̀ rẹ̀ ni wípé bóyá tí ẹnìyẹn bá ń try láti protect nǹkan, láti dọ́gbọ́n sí, for instance, bóyá ẹni tí ó rẹ̀ tó wá yẹ kí bóyá ẹnìyẹn jalè ni, bóyá ó ṣàfọ́ra, bóyá ó wu àwọn ìwà kan tí ò tọ́, bóyá wọ́n wá lọ ṣépè lẹ́ni yẹn. So ẹnìyẹn ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ pé òun ló ń ṣe nǹkan yẹn. Bóyá wọ́n sì ti gégùn, wọ́n ti ṣépè pé ẹni tó mú báyìí tí ò bá jẹ́wọ́ báyìí ni ó ṣe o. So tí nǹkan yẹn wá sí ẹni yẹn tán, tẹ́nìyẹn ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ pé òun ló ń ṣe. So ìgbà yẹn náà ni àwọn Yorùbá máa ń wá ń sọ wípé náà wá ń lo òwe yìí pé o bá ti jẹ́wọ́ ti pẹ́, aṣọ ò bọ́mọ yẹ mọ́, ọmọ yẹ ti rìn ìhòòhò ọjà. So ìyẹn ni wọ́n máa fi ń lo ọ̀rọ̀ yẹn, náà máa fi ń pa òwe, náà máa fi ń pa àsámọ̀. So ààfin segment yìí, ààfin dára wa lẹ́kọ̀ọ́ ni pé kí ẹ̀kọ́ tá a rí kọ́nú eléyìí ni wípé ká má ṣe ìwà àgàbàǹgebè, ká má hùwà hanky panky game. Because ẹni tó bá play hanky panky game, kò sí bó ṣe pẹ́ tó, bó ṣe yá tó, àṣírí yóò padà tú. Táṣírí bá sì ti tú, àwọn Yorùbá wọ́n á sọ̀rọ̀ wípé òkété gbàgbé ìbòsí, ó ti gbàgbé ìgbà tí ń ṣe arúmọjẹ, ó wá dégbà alátẹ ó káwọ́ lérí. Wọ́n tún wá sọ, tó bá jẹ́ pé jàǹbá ló wá ṣẹni yẹn lẹ́yìn ìgbà yẹn ni, wọ́n á wá sọ wípé aṣọ ò bọ́mọ yẹ mọ́, ọmọ yẹ ti rìn ìhòòhò ọjà. So à ń fi eléyìí, à ń fi dára wa lẹ́kọ̀ọ́ ni. Ẹ̀yin tí ẹ bá sì ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa share àwọn fídíò wa. We love you all. Thanks for watching.